kékeré tí bá ti ń gba oúnjẹ àgbàlagbà jẹ yóò gba kó àgbàlagbà kú. Allahu Akbar. bá ń tẹ ọwọ́ rẹ méjèèjì. apàdé ẹlòmíín bí lẹ́yìn. a tún lè má ríra má tiẹ̀ ṣe ti kú. gbogbo ọ̀rẹ́ rẹ tẹ́jọ ríra tẹ́jọ jẹ́ tó wà nù friend list yẹ lórí Facebook tó wà nù ọ̀rẹ́ rẹ kọ́ lórí rí ẹlòmíín wà ẹ̀ níra íńtánẹ̀tì kí á mọ́ lọ́wọ́ fìdí. Allahu Akbar. gbogbo ẹni ọlọ́run ló tẹ́wọ́ ká sọ pé bisimilahi rahman rahim. Bismillahir Rahmanir Rahim. alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi Rabbil Alamin. arrahman rahim. Ar-Rahmanir Rahim. maliki yawmiddin. مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وصحابه وأصحابه وسلم وسلم. آمين ومتى متى. آمين 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 يا الله. أكرمكم الله. gbogbo ẹtí Ramadan bá bá láyé tó bá sapadu àwọn ògbà tí Ramadan fi lọ bàkàbírí àlẹ yàrá ló wà fàtì bàbá wa gbà Oniwasi Agbaye àwọn ẹgbẹ́ tí wọ́n pè wá lé ní ohun tí wọ́n torí ẹ̀ pè wá torí ìgbà tí wọ́n pè mí tán ní àwọn ní program táwọn fẹ́ ṣe kílẹ̀ gbé dání àzàlátù lẹ́ ń ṣe ni àbí kíni wọ́n lásàlátù kọ́ ìwúlẹ̀ wá ń ṣe àwọn ṣe empowerment fáwọn èèyàn àwọn less privileged bí àwọn opó. Salamun alaykum sunnatun nabawiyyatun ijabatuha faridun ala kulli muslimi ijabatuha faridun ala kulli muslimi. يظنون بي خيرا فما بي من خير يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي سترت عيوبي كل عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر. يا عارف أربابي وأزيف دلني يا عارف أربابي وأزيف دلني إلى بيت محيي ذي الوهابية إلى بيت محيي ديننا ذي الوهابية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ náà dáadáa. alhamdulillah. ẹ jẹ́ apárí àyà náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. a ní ẹni tí a lè dúpẹ́ fún jọ lọ́hùn lọ. Allah. Allah. òun náà ò sì béèrè nǹkan kan míì lọ́wọ́ wa jọpẹ́ lọ. èyí tó ṣe fún wa lóore tó tóbi jù tí ò sí èkejì ẹ̀ òun náà ni kó ṣe wá ní mùsùlùmí. alhamdulillah. bá a bá jẹ́ mùsùlùmí ìrìn rádaràda làbá máa rìn. wallahi. nǹkan tí ọ̀tọ̀ lọ́hùn làbá máa pè lọ́lọ́hùn. àbá ti dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì. ó dàbí lè bá sú àní mọ̀ pé lè sú. wallahi. ṣùgbọ́n ọba tó ṣe wá ní mùsùlùmí àdáná lè hàdá tó lè fi rú ọ̀nà yìí máa wá wa ma kunna linahtadiya lawla an hadana Allah. bí kì í bá ṣagbára rẹ̀ kò ní gbèrú tó gbé sí wa níwájú yìí sí wa níwájú kò sì ní sọ wá di gbogbo ń tá a láà jẹ́ yìí. Allah. adúpẹ́ fọlọ́n. alhamdulillah. mo tọrọ fún gbogbo àwọn àlùfáà tí wọ́n wà níkàlẹ̀ tí mo bá ń bí. mo wá tọrọ fún Alfulani ọmọ àlùbáríkà. Allah. Allah. àwọn àfa onítìrà wọn ní látàkùlẹ̀ kọ́dídà àbátí àríbáàbò kullu man zara. ala darbi wasal. má sọ pé àwọn ẹnìkan ti gòkè odò afárá ọ̀já o afárá ọ̀já ìwọ ni wọ́n rù bẹ́ẹ̀ pa afárá já. má máa pé àwọn ẹnìkan ti lọ àwọn alágbájá wọn ti lọ nú ayé ẹjẹ ọba bá èyàn ò tiẹ̀ lé bá wọn rárá má bá wọn wí bẹ́ẹ̀. ntí ń bẹ lẹ́mìí rẹ ni pé èmi náà fẹ́ gòkè odò mo gbọ́dọ̀ gùn. mi náà ó gùn. mo bá Alfulani mo bá dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. ọ̀rọ̀ tí mo sọ ń jọ àkọ́kọ́ náà nù. Allah. ìwọ ò ní gbàgbé ìsọpákó wa nìkan tá a máa bí nǹkan. bẹ́ẹ̀ni. tá a gbé lọ fún wàásí lóru. bẹ́ẹ̀ni àwọn aláwùmáyì. aláwùmáyì èkó. àwọn aláwùmáyì èkó ni wọ́n ní lẹ́kṣọ̀ ọjọ́ náà. bẹ́ẹ̀ni. àwa tún pàdé lẹ́ẹ̀kejì máa sọ fún ọ pé Alfulani irú aṣọ gbọ́ọ̀rọ̀ tó wọ̀ yìí máa wọ̀ mọ́. aṣọ kékeré báyìí. látòní lọ agbádá ni wọ́n máa wọ̀. bàbá lọ́ǹchì agbádá ń jọ náà. àbí ebi wọn ló ti wá lẹ́kọ̀ọ́ tán tó tún ní Ìbàdàn yìí. wàláì Allahu Akbar. àbí njọ mo wá bí àsálàtù rẹ ní stadium mo ń béèrè pé ń bò la Alfulani tún gbà dé bí. àbí àdúrà ló gbà débẹ̀. abẹ́ Ọlọ́run ò ní parẹ́ máyé lára o. àmín. àlùbáríkà rẹ̀ ó kalẹ̀ o. àmín. àlùbáríkà rẹ̀ ó kalẹ̀ o. àmín. ò ní parẹ́ máyé lára o. àmín. ò ní parẹ́ máyé lára o. àmín. ọlá àwọn àgbàlagbà tí wọ́n máa sọ pé bàbá bẹ́ẹ̀ bá ti rí Alfulani ọmọ yín ẹ̀ bá ń ṣàdúà fún pàápàá jùlọ àwọn bàbá nílọrin gbogbo wọn ò lè má wí bẹ́ẹ̀
abẹ́ ọlọ́run afọkànso rẹ̀ bẹ́ẹ̀ ò ní parẹ́ máa yé lára. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. so Haji Tajudeen abẹ́ ọlọ́run fún ọ ò ní bàjẹ́ o. àmín. ọmọ àlùbáríkà ni o alámàrí rẹ ò ní dàrú o. àmín. ọlá títóbi anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. bó ti ń ṣe ọmọ ṣe nìbàdàn bí mo bá ti gbòòrò rẹ wọn máa ní àwọn eléyìí ò gbọ́dọ̀ kánjú. bẹ́ẹ̀ni. ṣé ọ̀dọ̀ Tájù lẹ́wọ̀ àwọn ò gbọ́dọ̀ kánjú. bẹ́ẹ̀ni. kódà bẹ́ẹ̀ni kan bá sì dé tàmí kó n fẹ́ sahun lóde tó ń lọ tó bá ti bá Haji Tajudeen pàdé yóò mọ̀ pé njọ́ náà lahun òun ó ní ọmọ ahun rẹ̀ ti máa ń jọ́ náà nù. ọlọ́run ó wọ ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. kò ní parẹ́ máa yé lára. àmín. alámàrí rẹ̀ ò ní dàrú. àmín. ọlá àwọn àgbàlagbà. àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. atọrọ fún Olúyọ̀lé ọlọ́run bá mi ṣàánú rẹ̀. àmín. ọlọ́run bá mi ṣàánú rẹ̀. àmín. ó máa rí ṣe o. àmín. yóò máa rọrùn o. àmín. ọlá nàbí Muhammad. sallallahu alayhi wa sallam. alága àwọn alálàájì. naam. Haji Atẹ́rẹ́ ọlọ́run mọ́sá bá mi fún un ṣe. àmín. ọlọ́run bá mi fún un ṣe. àmín. ọlọ́run jí ọ́ láṣẹ yọrí. àmín. ọlọ́run jí ọ́ láṣẹ yọrí. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. wala la hawla wala quwwata illa billahi. afakumula. mo wá. àwọn Rawdatul Janna wọ́n ní kẹ́ bá wọn ṣe àdúrà fún Alhaji Saheed Akorede. Alhaji Saheed Akorede ọlọ́run bá wa ní fún wa lálàáfíà. ọlọ́run kó bá wa ṣàlékún àlàáfíà rẹ̀. àmín. ọlọ́run kó ṣàlékún àlàáfíà rẹ̀. àmín. ọlọ́run kó wọlá Ramadan tó yẹ pé èèyàn yìí ṣàárẹ̀ ń bẹ. béèyàn bá sì jẹ́ ẹni tí ṣàárẹ̀ tẹ́lẹ̀ bọ́lọ́run bá lè fún ní àwẹ̀ méjì mẹ́ta gbanú èyí tá à ń gbà yìí náà ara rẹ̀ ó yá. ọlọ́run kó wọlá ní Muhammad bá wa ṣàlékún àlàáfíà fún. àmín. àwa náà tá a ṣàárẹ̀ mọ́fà rẹ̀ ṣe wá. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bákan náà wá tọrọ fún. wọ́n ní kẹ́ ṣàdúrà fún Summit University wà lọ́fà. Summit University lọ́fà. àti the vice chancellor Tọ́. and the board of trustees pé Máa wọ́n ṣe. ṣègbìyànjú tó pọ̀ fáwọn. tọ́ ọlọ́run kó dákun kó bá wa ràn wọ́n lọ́wọ́. àmín. ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. àmín. ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. àmín. ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́. àmín. lẹ́yìn náà tọrọ fún ààrẹ mùsùlùmí gbogbo Ẹgbẹ́dá náà Alhaji wa Abdulateef. Abdulateef Kónkóńbìló dáadáa rẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́. àmín. ọlọ́mọdé ó parẹ́ máyé lára. àmín. àánú ọlọ́run àánú ọlọ́run àánú ọlọ́run abẹ́ ọlọ́run àánú ọlọ́run tó ń bẹ lára rẹ̀ ọlọ́run má mú kúrò ń bẹ̀. àmín. ọlọ́run gbogbo ojoojúmọ́ lẹ̀rú máa bà ọ́ ọlọ́run ò ní pa ọ́ láyà o. àmín. ọlọ́run ò ní lé ọ káàkiri o. àmín. ọlọ́run ò ní fìtínà rẹ o. àmín. gbogbo ohun tí ń bẹ níwájú rẹ tó ń wò pọ̀ ọ̀gá gògòrò ọlọ́run ọbọ̀ rẹ̀ ńlẹ̀ àmín. yóò sì fún ọ ṣe. àmín. ọ̀ láṣeyọrí. àmín. ọ̀ láṣeyọrí. àmín. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àjàmọ́ náà ni mo tọrọ fún. president Rawdatul Janna sa. president Rawdatul Janna. Alhaja wa Halima Balogun. Alhaja Halima Balogun. Amẹ́ríkà ló ti láti wá Canada. àbí Canada ní abẹ́ ọlọ́run ọba tó máa tó yọ́nú sí ọ ebi torí ìjókòó yìí náà ló fi wá abẹ́ ọlọ́run ò ní wówó tì. àmín. ò ní wówó tì. àmín. ò sì ní parẹ́ máyé lára. àmín. gbogbo ọmọ tó jáde lára rẹ gbogbo wọn ni wọn lálùbáríkà. àmín. ẹnìkan ò ní ṣerú ara wọn. àmín. ọlá nàbí wa Muhammad. ẹ̀yin lẹ ń bẹ ní ìwòye àná. bẹ́ẹ̀ni. ẹ sì tún bẹ ní ìwòye ní. bẹ́ẹ̀ni. ọlọ́ndà kò jẹ́ wà bódọ̀lá. ọlọ́ndà kò jẹ́ wà. tọ́ nísìnyí mo wá fi ti president mo fi ṣàdúrà fún gbogbo ẹ̀yin Rawdatul Janna. inú mi dùn àwọn tẹ́ ẹ rán sí mi Allah. tí wọ́n á pòyì ọ̀dọ̀ mi wọn ò màsìkò kan láyé wá Allahu Akbar. àtọ̀sán àtòru àtàárọ̀. àtìyálẹ̀ ta. ngbà àwọn èèwọ̀ àgbà orúkọ pàápàá àwọn kọ́ lórúkọ kan làwọn ń jẹ́
so ngbà wọn wá ní tọ̀ ó kọ ìmọ̀ ẹ̀yin sì lè máa jẹ́ kíní kan mature mind. ẹ ti ẹ fẹ́ lè sọ pé superior ọjà wa yòókù lọ. rárá o ntọ́ bá jẹ́ mọ́ ti Islam ni ẹ máa jẹ́ lóko náà lè fi wá ń jẹ́ Rawdatul Janna abẹ́ ọlọ́run ọ̀wọ́lá pé anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó ní ẹni ọba kángun sí Rawdatul Janna tó bá lè kángun sí kódà kátẹ́gùn bẹ̀ lásán kọ́ fẹ́ sí oríire ayé àti tàlìkìyàmọ̀ yóò máa jẹ́ tiẹ̀. bá a bá sì wà ní Madina bọ́ ọ bá ti dé Rawda sàdúà o ò tí ì lọ Madina o. o ò tí ì débẹ̀. o ò tí ì lọ Madina o. Rawda yìí náà sì níbi ànábì ń gbé gbatẹ́gùn. ààyè náà di ìgbà tí ayé ọ̀pá rẹ̀ táyé ò ní jáyé mọ́ ò ní débẹ̀ kọ́ sàdúà kádùá rẹ̀ ọmọ gbà. Allahu Akbar. àfi bọ́ ọba ní ṣàkù lókù ṣùgbọ́n tẹ́mi rẹ̀ bá ti sọ fún ọ pé wọ́n sọ pé ààyè ìwọ náà bọ́ bá sì débẹ̀ ó rí i pé tipátipá ni èyí ráàyè jókòó èyàn kódà ẹlòmíà máa ṣàdúrà tiẹ̀ lọ́wọ́ yóò wá wò pé wọ́n ti dúró ti pẹ́ tó yẹ kí wọn náà wá ìjókòó lè pé ojókòó lẹ́sẹ̀ ẹ̀hún jókòó sẹ́sẹ̀ mi ń bínà kódà àwọn alárúbáwá àwọn ń bi àwọn dáadé wọn a tún máa pé bá jókòó léjì ká mi ń bínà ibi Rawda yìí náà ni èmi ò ní dìde fún ọ o mo dìde fún ọ jókòó léjì ká mi ọlọ́run ọwọ́lá àlùbáríkà tí ń bẹ láàyè náà àbí ọlọ́run gbogbo ìnáwó sí ẹnìkọ̀ọ̀kan yín ọlọ́run ó jẹ́ ọjà sí dáadáa. àmín. ẹnìkan kò ní sẹ́rú ara wọn o. àmín. ẹ lọ́dọ̀ o. àmín. ẹ lọ́dọ̀ o. àmín. gbogbo ọjà tọ́lọ̀ ń dá fún yín nílé ọkọ yín ọ̀kan kò ní tú mbẹ̀. àmín. oríire yín ọ̀wà kalẹ̀. àmín. oríire yín ọ̀kalẹ̀. àmín. oríire yín ọ̀kalẹ̀. àmín. ẹ bá mi ṣe iná àti iná ẹlẹ́nìkan fún wọn. bismillahirrahmanirrahim. inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. àmín. a gbọ́dọ̀ tún gbára wa ní àsìkò mọ́ ẹ̀yin Rawda kì í ṣàdéhùn tá a bára wa ṣe lè ń dẹ́ ẹ ṣe léni. mo ti sọ pé wọ́n wà lọ́dọ̀ yín láago 11 ibi tá a sì tún ní lọ a fún wọn ní déédéé aago 2 bẹ́ẹ̀ bá sì wo aago nísìn. ẹ ti ń lo àsìkò wọn mọ́ ti yín. ká tó wá dé múlẹ̀ ń gbé odò ọ̀nà. ká tó dódò ọ̀nà nísìn. àwọn ó sì ti jókòó ń bẹ̀ látàgò 11 láti ní wọn ó jókòó. ẹ̀yin Rawda abẹ́ ọlọ́run afọkànso rẹ̀ bẹ́ẹ̀ ntẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ yìí náà ni ẹ máa ṣe. wàláhì òun náà ni kò sí ọ̀nà kan tó tún dáa jù lọ láti fi súnmọ́ lọ́hùn. èmi ò mọ̀ bí ẹ wo Alfulani ẹ rí i pé bọ́bá dìde nàró ó tún yọkùn nínú àwẹ̀ ṣòkòtò ẹ̀ tún fún un dì í. ngbà àwẹ̀ bá ń lọ làjì tí ń súnmọ́ gbogbo àárín nísìnyí ẹ̀ rí ṣòkòtò rẹ̀ ó sò ń dì í. aláwọ̀ aṣọ tàlájì ànímọ̀sáhùn. àwọn aṣọ tànímọ̀sáhùn. ọlọ́run kó wọlé ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. abẹ́ ọlọ́run pé ibi oríire tó bá wà láyé ibẹ̀ ni ọmọ àtàrí gbogbo wa sí. àmín. ẹ sàmí ẹ̀ dáadáa. àmín. ẹ̀yin náà ẹ̀yin obìnrin míì náà tẹ wà ń bí tẹ́ ẹ̀ tí jẹ́ mẹ́mbà àwọn Rawda. mo bẹ̀ yín bọ́lọ̀ ń bá ní ẹ̀rí ṣe tẹ́ ẹ lówó lọ́wọ́ ẹ darapọ̀ mọ́ wọn. kẹjọ máa ṣàánú. ayé tá a wà ń bẹ̀ yìí kò yé ṣe tẹ́nìkan. ẹ lólónìí ni wàtílkàlà ayámùnú dáwìlú ha bayna nas. ọlọ́ni ayé bó ṣe rí nìyí báyé ṣe rí nìyí. ẹ wo ọwọ́ mi lẹ́yìn ẹ rí gbogbo ẹ̀ lọ́tẹ́pẹ́tẹ́ rẹ báyé ṣe rí nìyẹn bọ́bá yìí tún yẹ wò yóò tún yí báyìí. kò lè máa wà lọ́ba yìí láéláé. so ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ káwa náà wá ọ̀nà ká darapọ̀ máwọn olóríire àwọn Rawdatul Janna yìí torí pé àníyàn wọn dáa. gbogbo ẹni tó bá ti wà láníyàn rẹ̀ pé wọn fẹ́ kí ebi ó pa ọmọnìkejì n ò sì fẹ́ kí ọmọnìkejì kó wà nù ìbànújẹ́ wa ati dhil qurba haqqahu. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir
الرحمن الرحيم Masha Allah. لينفق ذو سعة من سعته ومن قدر عليه ومن رزقه قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها الله. سيجعل الله بعد عسر يسرا الله. سيجعل الله بعد عسر يسرا لينفق ذو سعة من سعته Ọlọ́run níbẹ̀ bá ló lọ ẹ̀nà. لينفق ذو سعة من ساته Wàláyé nǹkan ọ̀rọ̀ ń kí Nàìjíríà fa. Torí mi ò mariwo táwọn èèyàn ń pa báyìí ni. الله لينفق ذو سعة من سعته ntí Ọlọ́run fi na eléyìí kalẹ̀ fún wa tọ́nà àsìkò yìí àwa kìí sọ Ọlọ́run lọ́nà kalẹ̀ o àwa ni o bí àwọn èèyàn ń bá lọ darapọ̀ mọ́ àwọn Rawdatul Janna àwọn wà nú ẹni tí ó jẹ́ kí Nàìjíríà ò ní fàyàbalẹ̀ a máa ṣe pa àlówó ni الله أكبر kò sí orílẹ̀-èdè tó lówó tó wà wàláhì mo ti rin àgbáyé káàkiri kò sí orílẹ̀-èdè tó ní owó wa lọ́wọ́ owó tiwa sì ní Nàìjíríà ó ń lékún lójoojúmọ́ ni kò dínkù الله ìyàwó la wá ní jẹ wá ẹ pé ká bẹ Ọlọ́run kó rán wa síra wa kó rán wa síra wa ká láàánú ara wa irú àánú tí àwọn ráúdà yìí tí wọ́n ní yìí kó jẹ́ pé ọkùnrin ní section tiwọn obìnrin ní section tiwọn ní ráúdà náà ẹ dákun ayé ọ̀rọ̀rùn fún wa. لينفق ذو سعة من سعته Ọlọ́run níbẹ̀ bá ní lọ́wọ́ tá a bá fún yín ẹ náà. لينفق ذو سعة من سعته wọ́n ní kẹ́yìn èèyàn kẹ́ ẹ bá wọn ráúdà kẹ́ ẹ bá wọn dá sí ní tí wọ́n gbé kalẹ̀ kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ wá ń fowó rádaràdà kan lẹ̀ ṣé owó tí a máa fi ràn yàn lọ́wọ́ nù. لينفق ذو سعة من سعته ṣé a rí láàrin gbogbo àwọn èèyàn tí wọ́n pè lẹ́ẹ̀kan tá a lè dénú àkáǹtì ẹ̀ tá a ní bá mílíọ̀nù bẹ́ẹ̀ kò sí fa. لينفق ذو سعة من سعته Ọlọ́run níbẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀nà من سعته owó ń bá ṣe wà náà ni ẹ ṣe owó tí ń bẹ lọ́wọ́ àwọn ráúdà àwọn lówó tiwọn lórí pé mo fẹ́ fi ṣètò lọ́hùn ìwọ náà darapọ̀ mọ́ wọn ìwọ náà jẹ́ kan láàrin wọn bọ́ ọ bá òpówó tiẹ̀ ju tiwọn lọ́rẹ̀ jẹ́ bàbá ẹgbẹ́ wọn. لينفق ذو سعة من سعته àníṣe لينفق ذو سعة من سعته Ọlọ́run níbẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀ náà. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه ẹni a bá sì gan lé lọ́wọ́ tí ò tó nǹkan ìwọ náà ń bẹ̀ wọ́n Ọlọ́run pé ọmọ náà. ومن قدر عليه رزقه ẹni a bá gan lé lọ́wọ́ tó owó tí ń bẹ lọ́ọ̀rí ò tó nǹkan ìwọ̀n abá bó ṣe mọ̀ náà. فلينفق مما آتاه الله mi ò gbọ́. فلينفق مما آتاه الله. gbogbo ntọ́lọ́mba ti fún ọ má dàdí má wọ́ má sahun nígbà táwọn ráúdà yìí tí wọ́n bá ń lọ rèé fún àwọn ìyá gbogbo tí wọ́n tò níta
àwọn máa fẹ́ ju gbogbo wa tá a wà ń bí lọ bẹ́ẹ̀ni nígbà tí wọ́n bá wọn hàn kan fún wọn ṣé wọn náà wà gbà ní a bá nà sí ọ gbà o. wọ́n láwọn fẹ́ hà fáwọn opó. òjò pó nìkan ni wọ́n ń bẹ láyé. ẹlòmíì ò dòpó nìsín. ẹlòmíì gan ti sọ̀rọ̀ ẹ̀ dòpó. tọkọ rẹ̀ kọ́ bá bi léèrè pé mọ́mọ́ rí ọ tó jókòó láàrin àwọn opó àná. ní ìwà tí ì kú. opó ayé ni. ń bolẹ̀ wà ń bolẹ̀ yín wà. لينفق ذو سعة من سعته. ọlọ́ọ̀ni bá a bá fún yín lówó ẹ̀ náà wà máa ń kúndìrà alayhi rizquhu. ẹni tá a bá sì gan lé lọ́wọ́. فلينفق مما آتاه الله. ìwọ̀n bá tá a bá gan lé ọ lọ́wọ́ ìwọ náà nánú ẹ̀. لا يكلف الله نفسا إلا ما آتاها. ẹrù tó jórí ẹnìkan lọ ọlọ́run ló ń gbé kọ lọ́rùn o. سيجعل الله بعد عسر يسرا. Allah. سيجعل الله بعد عسر يسرا. kò tí ì tóni fún wa lẹ́nu pẹ̀lú ògo ọlọ́run yóò padà wá tó lọ́la yóò sì ṣẹ́kù fún wa. ẹ̀yin ráúdà mo bẹ̀ yín nítorí ìtọ́lọ́run mo fẹ́ kí ẹ mú ẹgbẹ́ yìí ní pàtàkì. ẹ̀yin náà fi ṣe àtẹ̀gùn ìwà ojú oore látọ̀dọ̀ ọlọ́run. ó ní ẹgbẹ́ ráúdà ẹ fi ṣe àtẹ̀gùn pé ìwọ̀n bá ń tọ́ ọlọ́run bá fún mi ẹ̀tọ́ mi sọ́mọnìkejì pẹ̀lú ògo ọlọ́run wọn máa ṣe. ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله الله لعلكم تفلحون. ẹ pariwo ọlọ́run kí n gbọ́ jàmá. ẹ gbé ọwọ́ yín méjèèjì ó kí ẹ fi pariwo ọlọ́run. أيها الذين آمنوا اتقوا الله. ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo tẹ́ ẹ dá mi mà lọ́lọ́run. اتقوا الله. ẹ bẹ̀rù èmi ọlọ́run o. اتقوا الله. ẹ bẹ̀rù mi o. اتقوا الله. ibi ẹ fojú pé ibi tí ẹ fojú sí pé n ó gbé yọ sí yín mo lè má yọ sí yín bẹ́ẹ̀ o. أيها الذين آمنوا اتقوا الله. ẹ̀yin tẹ́ ẹ mà pé ẹ dá mi mà lọ́lọ́run àní ẹ bẹ̀rù mi o. وابتغوا إليه الوسيلة. ẹ wá nǹkan kan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi ṣàtẹ̀gùn ojú rere látọ̀dọ̀ èmi ọlọ́run. وابتغوا إليه الوسيلة. òun làwọn ráúdà ni wọ́n ṣe. wọ́n gbé dání. ó ní wọ́n gbé dání. njẹ́ o lára àwọn ọkùnrin tí ó kóra wọn jọ. ó yẹ ká ra àwọn ọkùnrin náà. ó yẹ ká rọ ọkùnrin náà ọkùnrin. àbí. gbogbo tí ń sọkùnrin wọn yìí máa sinmi tí wọ́n èkú ni. Allah. alahakumuta kasuru atadori tumeli makabira. asa máa wá káàkiri máa wówó kiri máa wówó kiri kò ní sinmi. njẹ́ ọba sì kú ọ̀tá rẹ ní ọ̀nà jù bí owó rẹ. Allah. ọ̀tá rẹ ní ọ̀nà jù bí owó rẹ. lọ́nà wo bàbá. يا أيها الذين آمنوا اتقوا الله. ọlọ́run ní ẹ bẹ̀rù mi o. وابتغوا إليه الوسيلة. ọ̀nà wo lẹ fẹ́ gbà ọ̀nà wo lẹ fẹ́ gbà bó o lẹ ṣe rìn ọ̀nà wo lẹ fẹ́ gbà. وابتغوا إليه الوسيلة. oríire àlìjẹ́nà àtayé àti tàlìkìyàmà ẹ wá ọ̀nà kan tẹ́ gbà tẹ́ fi ṣe àtẹ̀gùn débẹ̀. وجاهدوا في سبيله. ọlọ́run ní ẹ gbìyànjú sójú ọ̀nà tèmi ọlọ́run. وجاهدوا في سبيله. ẹ̀yin ra
ráúdà tọ́lọ́n àti tàǹdẹ́ Muhammad òun lẹ̀ ń ṣe yìí o ẹ má padà ń bẹ̀ o. ẹ má sọ pé ẹ ṣe mọ́. ẹ má sọ pé ẹ ṣe mọ́ àǹdẹ́ gbogbo ẹgbẹ́ tóbìnrin bá sì dálẹ̀. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. bá a ṣe bá ojú rí Ọlọ́run pàdé òun ni a fi dẹ́gbẹ́ yìí lẹ̀ ẹ̀yin náà ẹ fi dàníyàn àṣírí yín ò ní tú láéláé ẹ sì nájà yín kalẹ̀ àmín. oríire yín ó sì kalẹ̀ àmín. gbogbo tẹ̀ ń fẹ́ lọ́lọ́run ó ṣe nírọ̀rùn àmín. ọlá nàbí wa Muhammad. bàbá ní kí gbogbo àwọn ará ọ̀dọ̀ pátá gbogbo àwọn ará ọ̀dà kádìdé kádìdé náà. bàbá ó sì special prayer fún wa. ẹ jẹ́ ká bẹ lọ́hùn á bẹ náà ni. kọ́lọ̀ jẹ́ a máa pọ̀ sí. á pọ̀ sí dáadáa. látòrí president. látòrí president Ọlọ́run ò ní yọ ọ́ lóye o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. ó dàbọ̀ ọba tún gbé president fẹ́ lòmí pàápàá Ọlọ́run ò ní yọ ọ́ lóye. àmín. ọlá ṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alaihi wasallam.